Mo kí gbogbo ojú tó ń wò mí pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ wípé ẹ já wa ń tàn wọ́n nípa pé ẹ̀ ń wò wá ẹ̀ ń gbọ́ àwọn ètò wa tí à ń gbé wá lọ́kan-ò-jọ̀kan, pàápàá lórí ìkànnì tí a wà yìí tí a pè ní Golden Choice Media. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tí a bá gbé ètò wá láti Golden Media, èyí tí ó ṣe ọ̀kan wa tààrà nú ẹ̀ ní bó ṣe ń lọ láwùjọ, pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà, bí onírúurú ṣe ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n èyí tó kan àwa jù ó ní ti orílẹ̀-èdè tuntun ti Oòduà tí à ń retí, tí a sì mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ayé ó tẹ̀ wá lọ́wọ́ o. Ṣùgbọ́n wọn bá ìṣẹ́jú méjì tí mo fẹ́ pé kí a gbọ́ra wa yìí, ohun tí ò yé wa la fẹ́ ṣe àlàyé ẹ̀ ní ṣókí. Tẹ́ bá sì ti ń rí lórí YouTube, ẹ subscribe. Bẹ́ẹ̀ sì ń view, ẹ like, ẹ subscribe. Torí pé kí ni ó ti wò ó rí. Wọ́n ní bí eégún ẹni bá jórí, orí ayé ya atọ́kùn rẹ̀. Ìyẹn ti àwọn òwe Yorùbá. Òwe ni o. Tí a bá ń rí nítòótọ́ wípé ẹ ń subscribe, kódà ẹ like, ẹ ń send, ẹ share ẹ̀, orí ó máa wú àwa náà. Nítorí pé ohun tó jẹ wá lógún jù ní òmìnira wa nílẹ̀ Oòduà, nílẹ̀ Yorùbá. Mo kàn ń fi àkókò yìí ké sí àwọn ọmọ Yorùbá lápapọ̀. Torí wípé púpọ̀ nínú àwọn tí ń ṣe ètò, àwọn ohun tí à ń gbọ́, ohun kọni lóminú bí a ṣe ń sọ̀rọ̀ síra ẹni. Ohun tí màá fẹ́ ká tẹjú mọ́ lórí ọ̀rọ̀ Oòduà ni wípé pàápàá ní orílẹ̀-èdè Oòduà tuntun táwọn retí ni pé ẹ má jà sọ búburú nípa ara wa mọ́. Kódà bẹ́ẹ̀ nìkan bá sọ búburú, ẹ má jà dá lóhùn mọ́. Bẹ́ẹ̀ nìkan bá ń ṣàtakò, ẹ má jà dá lóhùn mọ́. Torí ohun tó dára jù ni wípé kí gbogbo wa ká ṣe kan náà. Ìtàn kékeré kan ni a sọ fún ẹgbà yẹn lọ́hùn-ún wípé ọba kan ń bẹ tó ní àwọn baálẹ̀ abẹ́ àkóso rẹ̀ láwọn ìlú kéréje àwọn ìletò ìgbèríko tí ń bẹ lábẹ́ ẹ̀. Ṣùgbọ́n kan lára àwọn ọba yìí ó dàbí ẹni wípé ó ní ẹran ìfẹ́ lára. Ẹran ìfẹ́ tó sì ní tí àwọn èèyàn nífẹ̀ẹ́ bí ọba, ó fa ìlara fún ọba bó ti jẹ́ pé ọba jù ú lọ nínú ohun gbogbo, torí pé kan náà àwọn baálẹ̀ lábẹ́ àkóso rẹ̀ ni. Ṣùgbọ́n nítorí ìlara ọba yìí, ohun tó ṣe ni wípé ó lóun ó pa baálẹ̀ yìí, torí pé òun náà ó dàbí ẹni pé àwọn èèyàn wọ́n ti ń rí pé ó lẹ́ran ìfẹ́ lára, wọ́n sì nífẹ̀ẹ́ púpọ̀, wọ́n ti ń gbé ìyìn fún. Ohun tó ṣe láàánú ni pé ó gbé ìdánwò kan fún baálẹ̀ yìí pé òun ó pa á o, tó bá fi lè kùnà ìdánwò yìí, pípa lòun ó pa á. Ẹ má gbàgbé wípé Golden Choice ní ìkànnì tẹ́ tí ń wò wá lórí YouTube. Ohun tí bí tí mo tó bọ́rọ̀ dé ni wípé ọba yìí lòun ó pa baálẹ̀ tí gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ yìí, tí ó wò pé ìràwọ̀ ẹ̀ tún gbóná díẹ̀. Wá ní ìdí kan ṣoṣo tóun fi ní pa á ni wípé òun ó bu omi sínú agbo tóun fi ń mu mi, yóò dé etí rẹ̀ lókè, yóò wá gbé láti ààfin òun, yóò gbé lọ sí ojú ọjà, yóò sì gbé padà. Tó bá fi lè gbé lọ, tómi bá ti kánlẹ̀, ikú ó pa á o, òun ó pa á. Ṣùgbọ́n tí omi yóò bá fi lè kánlẹ̀, yóò yè, òun ò ní pa á mọ́. Gbogbo aráàlú péjọ, àwọn kan sọ̀rọ̀ ọ̀bákùngbé fún kábíyèsí, àwọn kan wọ́n kọjú sọ́gbẹ́ni tí baálẹ̀ ni wọ́n náà yẹ kí wọ́n náà já. Ṣùgbọ́n gbogbo eléyìí kò yí ọba lọ́kàn padà. Ọba láti ní aago mi rèé o,
gbélé lọ́wọ́ ó yá lọ ọjà kó bọ̀ bó bá fi lè kánlẹ̀ ẹ̀mí rẹ̀ ó bọ́ sí o tí ò bá sì kánlẹ̀ ọ̀yẹ́ o. bó ti ń lọ lójú ọ̀nà àwọn kan ń sọ̀rọ̀ sí ó tiẹ̀ mọ́ po ẹ gẹ́gẹ́ bí baálẹ̀ ó yẹ kó gbé lọ ilé ẹjọ́ ni ó yẹ kó pe lọ́ọ̀yà sí ni àwọn kan ní ọlọ́run kúkú sí bá ẹ ṣe orí ẹ ó yẹ ẹ wàá gbé lọ wàá gbé bọ̀ torí gbogbo alánífẹ́ rẹ onírúurú wọn ń sọ sí i. ó gbé omi lọ ó sì gbé padà ẹyọ kan ò kan sílẹ̀ tó yẹ lọ tó fi bọ̀ kábíyèsí kan ní èmi náà pẹ̀lú àwọn tí ń gbé ẹ lárugẹ ó ti yeye òkú mọ́. ìgbà tó fẹ́ máa lọ lé irú iṣẹ́ wa báyìí àwọn oníròyìn wọn lọ bá baálẹ̀ báwo lẹ ti ṣe tẹ́ fi lè gbómi lọ ọjà tẹ́ gbé bọ̀ bó ṣe kún tóun tí ò kanlẹ̀. ó ní bí mo ti ń lọ ohun àtẹníyìn mí àtẹní bú mi mi ò mọ̀ tẹ́tí sí wọn. ó míhun lójú mi wà lára rẹ̀ pé kò gbọ́dọ̀ kanlẹ̀. ìgbà tí mo gbé lọ tí mo gbé bọ̀ ẹ̀mí mi sì wà ọba ò pa mí torí pé ó kọjú mọ́ omi tí mo gbé dání pé kò gbọ́dọ̀ kanlẹ̀. níta wí ni pé ìtàn kékeré sọ fún wa pé àwọn ọmọ Oòduà àtẹni ń bẹnu àtẹ́lù àtẹni ń jùkọ́lù àtẹni tí ń pọ́n lé ẹ̀sàjà tẹjúmọ́ ń tà ṣe ẹ gbàgbé pé lágbájá sí báyìí olóṣèlú sí báyìí ọba sí báyìí ẹ já kọjú sí tó yà sí kílò náà ẹ jẹ́ ká sign petition tó báyìí pé àmọ́ pé ọ̀rọ̀ wa ó ti já gbangba ó ti kọjá ń jà ó ti kọjá àdúgbò lẹ̀ eléyìí sọ̀rọ̀ ogun. ohun tí ò wá yẹ́lò míì inú ẹ̀ gangan ni mo fẹ́ ṣàlàyé yìí torí ọ̀pọ̀ ní ẹ mọ́ ìdógun lẹ̀ o báwo ló ṣe ṣe é ṣe kò ṣeé ṣe ó wà sí ni láàánú o nítorí pé ẹ ò mọ ibi tó ti dé ibi tí ẹ ti gbọ́ ibi ilẹ̀ mọ̀ ẹ ò mọ ibi tó ti bẹ̀rẹ̀ ẹ mọ ibi tó dé ìdí náà torí ẹ̀ ló fi dàbẹ́ ni pé ó dàbẹ́ pé kò ṣeé ṣe lójú ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo fà á kó yìí sọ fún wa wípé tá a bá a bọ́ lọ́wọ́ ogun a sign petition. ipa mẹ́ta ló bọ́ sí o ẹnìkan ti ṣàlàyé ṣùgbọ́n èmi náà tún tàlàyé sí lórí ìkànnì wípé dandan kọ́ o ká jagun ká tó pín torí pé 100 ọdún ti kọjá tó sì ṣàsopọ̀ wa tó ti yẹ ká túká ṣùgbọ́n torí pé àwọn olóṣèlú wa àwọn tó sì ń rí jẹ́ ń bẹ̀ wọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ òye ò sì yọ́pọ̀ olóṣèlú yìí pé òmìnira gan-an àwọn ni ó ṣe láǹfààní jù torí pé àwọn náà nífẹ̀ẹ́ òṣèlú àwa báyìí tá a máa ń pa òṣèlú tá a bá gbà tán sẹ́mi fẹ́ jókòó sídìí òṣèlú ni èmi náà fẹ́ máa jẹun kò rí bẹ́ẹ̀ o petition wà ń ta lórí fóònù tó ní pépà náà wà wọ́n fẹ́ ṣe àtúnṣe kan torí mo fún àwọn kan bó ṣe ń sáìn ẹ̀ tán lẹ̀ka tán dá padà ìkan ò gbà lọ́wọ́ mi ó lè lò ní wọ́n fi lé ara ń tà ń wílé o mo fẹ́ gbowó ó sì sọ fún pé eléyìí sọ̀rọ̀ owó àníkú wá gbòmìnira kò ní ká mówó wá ẹni tó bá máa gbé owó lòun wá ó lọ bá àwọn olóṣèlú àwọn òpéwò wọn fún wa lówó àwa náà ṣiṣẹ́ tá àti fún ẹni kẹ́ni lówó lórí ẹ̀ tó bá fẹ́ òmìnira bẹ́ẹ̀ ni tó bá sì fẹ́ dáwọ́ wa padà fún wa iye àwa tá a fẹ́ a kò lọ sọ́hun ẹ má retí owó lórí ẹ̀ o torí tí ìlú ìbá da ti gbogbo àná ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe lórí kodò yìí àwọn náà rí abẹ́nikẹ́ni jà o àṣìṣe tá àti bẹ́ẹ̀ lọ àtẹ́lu ẹnikẹ́ni ṣùgbọ́n ohun tó kàn ọ́ tó kàn èmi ni pé fọwọ́ sí ìwé yìí kó já tètè lọ káwa náà dòmìnira kúrò lábẹ́rú Fúlàní ká kúrò lábẹ́rú àwọn amúnisìn tí ń lédè wọ lóko tí ń boko jẹ́ tí ń balẹ̀ jẹ́ parí dání lójú ọ̀nà máa sọ náà sóko ẹni máa bóbìnrin lò pọ̀ ká bọ́ lọ́wọ́ oko ẹrú pé inú fàyà fún tá a bá lóko torí náà ẹ má gbàgbé ẹ máa subscribe ẹ share ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ìwọ̀nba tó ń gbọ́ ìmọ̀ mọ̀ pé ìwọ náà ó ṣiṣẹ́ tẹ̀lé lórí má ṣe gbàgbé o lórí ìkànnì tó wà yìí ẹ rí i pé ìwọ náà sapa tiẹ̀ Ọlọ́run fún wa ṣe o torí pé àwa gangan lo Ọlọ́run nífẹ̀ẹ́ jù ní orílẹ̀-èdè tá a wà yìí ká tó bọ́ sórílẹ̀-èdè wa àkókò ní o ká mọ̀ wípé ó yẹ ká sign petition àlàáfíà fún wa o ẹ ṣé o.